ọpẹ́ o bàbá wa Àjàní Bello ti sọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ bàbá Muideen Àjàní Bello wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti dúró bọ́ọ̀bù ọ̀rọ̀ sí gbogbo olóṣèlú agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti lọ́balọ́ba ilẹ̀ wa. Ẹ̀yin tẹ́ wà nídìí òṣèlú tá a rán yín lọ pé kẹ́ ẹ lọ ṣojú wa nídìí òṣèlú tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ débẹ̀ tán tẹ́ ẹ kà wá sí ẹ wá gbọ́ gbáǹkọ́gbì ọ̀rọ̀ gbáǹkọ́gbì látẹnu bàbá Àjàní Bello àti àwọn lọ́balọ́ba ilẹ̀ wa ilẹ̀ Yorùbá. Bàbá sọ̀rọ̀ bàbá yọkọ̀ mọ́ òkun ẹ̀ bàbá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú rere nínú ẹ̀sìn àtẹni tó ti rí rírí. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kì í ṣèmi nìkan ni máa gbọ́ ẹ bá wa ṣíà prógámù ẹ jẹ́ wá béèrè lọ́wọ́ yín pé ìjẹ́ palliative wà lọ́dọ̀ tiyín báwo ni wọ́n ti ń fún yín. Ẹ wò lórí ètò lónìí ẹ máa rí fídíò méjì wò ẹ wo fídíò bàbá Àjàní Bello bí wọ́n ṣe sọ̀rọ̀ sí àwọn olóṣèlú àtàwọn jẹgúdújẹrá ilẹ̀ Yorùbá ẹ sì tún wo bí àwọn Haúsá Fúlàní bí wọ́n ṣe ń pín palliative lọ́dọ̀ tiwọn. Báwo ni wọ́n ti ń pín palliative lọ́dọ̀ tiyín tó lọ́dọ̀ yín ẹ lọ sí comment section ẹ máa lọ comment sí comment section bẹ́ẹ̀ ṣe ń ṣíà ẹ̀ kẹ́ máa comment bá àwa ò tí ì rí palliative o tẹ́ ẹ bá sì ti rí lọ́dọ̀ yín ẹ sọ bí wọ́n ṣe fún yín palliative kí ni nǹkan tí wọ́n fún yín torí láìpẹ́ yìí ẹ kọ́kọ́ wo fídíò àwọn Haúsá Fúlàní bí àwọn èèyàn yìí ṣe fún àwọn èèyàn tí wọ́n ní palliative kí ni wọ́n fún wọn gbogbo ẹ̀ lẹ́rìí pátápátá bí wọ́n ṣe fún wọn lóríṣiríṣi ìrẹsì ẹ̀wà ṣìnkáfí gbogbo nǹkan tí wọ́n ń jẹ magí iyọ̀ débi pé ohun tó lè kéré jù nínú ká èèyàn fi ṣe oúnjẹ tí kìí sì ṣe ẹ̀kan tí kìí ṣe ẹ̀ẹ̀mejì lóṣù pàápàá irú àsìkò tá a wà yìí tá a pè ní àkókò Ramadan nǹkan méjì ló ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn méjèèjì à ń gba àwẹ̀ Ramadan a sì ń gba àwẹ̀ Kristẹni ǹjẹ́ wọ́n pín palliative lọ́dọ̀ tí àsìkò tí palliative ò tí ì dé ẹbí ló tó bá ti tó àkókò báyìí ni wọ́n máa ń pín èwo ni wọ́n pín dọ́dọ̀ yín àti ẹ̀wà gbọ́ ní ìsìn pé ewó epo wa tí wọ́n fowó sí wọ́n ní a máa gba palliative ṣé wọ́n fún wọn palliative rẹ̀ lọ sí comment section kó lọ kọ kí ló sì gbà ẹ̀yin mélòó náà fún torí pé láìpẹ́ ẹ wo fídíò àwọn Haúsá Fúlàní bí wọ́n ṣe fún wọn ní nǹkan tí wọ́n lọ́hùn eléyìí ló mú kí bàbá bínú tán òun ló mú kí bàbá bínú tán pé ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá dà palliative tí ọmọ Yorùbá dà bàbá sọ̀rọ̀ sí gbogbo wọn sọ̀rọ̀ sí lọ́balọ́ba pẹ̀lú ṣé bẹ́ẹ̀ ti gbà á ti kó sínú àpò ààfin ni palliative ń gbé àwọn lọ́balọ́ba náà sọ̀rọ̀ àmọ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ẹ kọ́kọ́ wo fídíò àwọn Haúsá Fúlàní yìí náà kẹ́ ẹ wo bí wọ́n ṣe ń gbé palliative lọ́dọ̀ tí òun la rí ní ìsìn ta ní ká sáré fún yín kẹ́ ẹ sáré wò ó kẹ́ ẹ náà ká kí gbogbo wa lè jọ ọmọ bíi tá à ń lọ nílẹ̀ Yorùbá pé Yorùbá get problem Ọlọ́run nìkan ló lè bá wa yanjú ẹ̀ ọ̀yá ìwọ̀n.
yóò bá nǹkan ti ṣe yín. Nǹkan ti ṣe yín nílẹ̀ Yorùbá. Ṣé ẹ ti rí nǹkan tí wọ́n kó fún àwọn Haúsá Fúlàní lọ́dọ̀ tiwọn. Kò sì sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe. Ṣé àwọn tí àwa rán lọ ǹjẹ́ àrà tí àwọn ń dá táwọn eléyìí dá ni wọ́n ń dá fún wa? Ẹ bá wa share program wa. Ẹ comment. Ṣé wọ́n fún yín ní palliative lọ́dọ̀ tí yín? Ẹ comment. Ǹjẹ́ yìí rí palliative gbà kẹ́ tó wá gbọ́ ọ̀rọ̀ bàbá wa Àjàní Bello? Tẹ́ ẹ bá ti rí palliative lọ́dọ̀ yín, ẹ comment, ẹ sọ sínú comment, ẹ share program yìí. Àbí àwọn lọ́balọ́ba yín ni wọ́n ń gba palliative tí wọ́n ń kó pamọ́ sílé? Ẹ jẹ́ á gbọ́. Ẹ comment. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ irú àwọn bàbá wọn oníwàásí àgbáyé yìí, Sheikh Àjàní Bello, Muideen Àjàní Bello. Bàbá yìí tí wọ́n ń ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ tí wọ́n ń sọ ògúdúgbẹ ọ̀rọ̀ sí wọn nípasẹ̀ ẹ̀sìn ìsìláàmù àti ọ̀nà téèyàn gbà ṣe gbogbo ẹ̀sìn àtàṣíwájú rere. Tí ó bá sí irú àwọn bàbá yìí, kí la ń bo la fẹ́ wà báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà wa, àwọn ṣéèkì wa míì tó jẹ́ pé alábọ̀dé làwọn náà, àtàwọn wòlíì àtàwọn pásítọ̀ alábọ̀dé ní gbogbo wọn. Àwọn tá a bá máa rírú àwọn bàbá yìí tí wọ́n gún àwọn ará bíi ní abẹ́rẹ́ ìpàkọ́, níbo lẹ ní àfojú sí? Ibo lẹ bá ní ká wà? Níbo lẹ bá ní ká dúró sí? Eléyìí ọlẹ́tìkẹ́ ọ̀sọ́kùtù wọ̀wọ̀ ọ̀pọ̀. Ẹ wo nǹkan tí àwọn ará bíi pín fún àwọn èèyàn tiwọn. Pé palliative rèé, kì í ṣe ẹ̀kan lóṣù o, kì í ṣe ẹ̀kan lọ́dún o. Ẹ wo bag of rice, tomato, àlùbọ́sà, gbogbo nǹkan tí wọ́n lè fi sè àti tí wọ́n fi jẹ. Mélòó ni wọ́n pín dọ́dọ̀ tí? Àbí kì í ṣe pé the same allowance ni wọ́n gbọ́ ń gbà ní constituency wọn nílé ìgbìmọ̀ aṣòfin lókè àti nísàlẹ̀ àti èyí tó wà ní àdúgbò wa? Àbí kì í ṣe owó kan náà ni gómìnà tí wọ́n ń gbà àti tọ̀dọ̀ wa? Mo ní kẹ́ ẹ share, kẹ́ kọ́mẹ̀ntì síbẹ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá sọ náà níwọ̀n bá ìṣẹ́jú kékeré tí wọ́n ní. Ẹ gbọ́. Ọlọ́run ti bá ń kó yín jọ sí bíbí lọ́sàn-án yìí. Ẹ̀yin lẹ́wà ń bẹ̀. Palliative tí wọ́n ní wọn kó wá fún wa. Ẹ̀yin lẹ pín mọ́wọ́. Wọ́n kó dáa fún wọn gbọ́. Kábíyèsí mélòó wọn kó wá fún yín? Wọn ò fún yín ní kankan. Kábíyèsí ẹ gbọ́. Wọ́n láwọn ò rí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa Àjàní Bello yẹn, ṣé ẹ gbọ́? Bàbá ń béèrè ọ̀rọ̀ tí bàbá sọ pọ̀. Àkókò ni ó gbà wá láti lè fi yín láyè pé ká play gbogbo nǹkan tí wọ́n sọ. Àmọ́ ẹ já sọ díẹ̀ nínú ẹ̀ fún wọn. Fún yín, gbogbo àwọn olóṣèlú bàbá bá wí. Ó sì bá àwọn pàápàá àwọn lọ́balọ́ba bàbá lọ bá sọ̀rọ̀ lákòókò Ramadan yìí. Lọ́dọ̀ fún wọn ní wáàsí Ramadan. Ibẹ̀ ni wọ́n ti wá béèrè bá bàbá rí fídíò tá a fún ẹ̀yìn yìí náà ni bàbá rí. Bí ọ̀dà báwo ló ṣe jẹ́ lọ́dọ̀ tí yín, àbí báwo lọ̀bọ̀ ṣe ṣorí tínà kí ò ṣe? Ǹjẹ́ ẹ̀yin lọ́balọ́ba, torí wọ́n mọ̀ pé tí wọ́n bá kó palliative délùú, àwọn lọ́balọ́ba ni wọ́n kọ́kọ́ rí, tí wọ́n kọ́kọ́ kó dé ààfin wọn. Ǹjẹ́ ẹ̀yin lọ́balọ́ba jẹ́ rí? Ẹ gbọ́ nǹkan táwọn bàbá náà sọ. Àwọn bàbá náà láwọn ò rí. Ẹ wá já béèrè lọ́wọ́ àwọn tá a rán lọ sílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, ìṣòfin, aṣojú ṣòfin àti tìpínlẹ̀ dórí gómìnà dórí local government chairman. Níbo lẹ kó palliative wá sí? Níbo ni palliative wá wà?
à ń retí ẹ jẹ́ kí wọ́n dáhùn béèrè bí wọn bá wá lè dáhùn béèrè ẹwà ká wá mọ̀ yìí pé nílẹ̀ Yorùbá àti ní problem ìdí tí mo fi sọ pé àti ní problem ni pé àwa tá à ní aṣíwájú rere lásìkò yìí nígbà wo láàtò rí aṣíwájú rere tí wọ́n bá ṣètò yá nìsín wọ́n á tún sáré dé àwa ni ẹran lọ́wọ́ àwa la tó bẹ́ẹ̀ àwa náà máa wá ju wá lá máa ju pàkọ́ wípé òun ni jọ́ òun ni jàre òun ló lè ṣe é nígbà àwọn àsìkò yìí náà ni wọ́n odidi ọdún 4 ni wọ́n fi fìyà jẹ wá tó bá kún bí oṣù mélòó wọ́n máa wá fún yín ní magí fún wa ní iyọ̀ fún wa ní gàrí là máa wá sáré káàkiri máa wá fún wa ní t-shirt wọ́n rò pé àpà ni wọ́n tá a bá ti lè fún orí kọ̀ọ̀kan ní bíi 10,000 tí wọ́n bá ti ń lọ bí 1 million ló ti tó compare with what they get. Bàbá Àjàní Bello bàbá iṣẹ́ adúpẹ́ ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ jígìrì torí látorí yín ló ti bẹ̀rẹ̀ rẹ́yìn náà lẹ́ẹ̀ máa jùrùkẹ́ fún wọn àwọn tó yẹ kí wọ́n wá sọ́dọ̀ yín kí wọ́n dọ̀bálẹ̀ wọn a máa nẹwọ́ sọ́ba pẹ̀tẹ́nu abáwá ti jọ dòdò tí ò lè sòdodo mọ́ ṣùgbọ́n àwọn ọmọ yín ọ̀fẹ́ gbà fún wọn mọ́ bá ṣe ń pariwo Yorùbá nation pé kẹ́ dìde kẹ́ jígìrì kẹ́ jí sí ọ̀rọ̀ Yorùbá nation à ń pariwo pé wọ́n Nàìjíríà nothing like one Nigeria here tí wọ́n Nàìjíríà bá sì máa wà àwọn aṣíwájú táwa náà lọ́nkọ́ ṣé wọ́n ṣọmọlúàbí ẹ bá wa ṣe àpọ́gàmù wa ẹ ṣe àdúpẹ́.